kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akéwì olófẹ́ tálọ́n káàkiri ẹgbẹ̀rẹ́ pátá kó tẹ́ fún òní fọ́ ìtẹ́gbẹ́ òní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láti lọ́wọ́ Ifá. Ilẹ̀ Yorùbá ilẹ̀ káàró jíire mẹ́wàá mọ̀ ti wọ bẹ̀ nílùú Ìgbòho gangan mo rí fọ́nrán náà ẹ̀rù Ọlọ́run bà mí níbi tí olóyè Sunday Igboho tí wọ́n ti wà ní ààfin kábíyèsí ọba Ìgbòho tí wọ́n ti invite àwọn Fúlàní wá, àwọn Fúlàní tó wà láàrin ìlú àti olóyè Sunday Igboho tó olóyè Sunday Igboho fi tí wọ́n fún wọn lóhùn pé kí ló dé sẹ́yìn pàwọn aráàlú tán ni nígbòho gangan lẹ́nu ọjọ́ mẹ́ta lọ́lọ́ yìí ni fọ́nrán tí mo sọ yìí ó sì jáde ní màá play sẹ́wọ̀n yìí tí màá ti wá sọ̀rọ̀ tán nígbòho gangan ẹ̀yin ajínigbé ẹ wá jíyàn gbé nígbà tẹ́ jíyàn gbé ẹni tó wá fẹ́ lọ gbẹni ńlẹ̀ ẹ wá pa ọ̀tọ̀lẹ́ ẹni tẹ́ jí gbé ẹni tó wá fẹ́ gbé ránsọ́ọ̀mù lọ ẹ wá pa nílùú tó lọ́ba tó ní jóyè ẹni yẹn sì báyìí ẹ̀ tó wá padà fílẹ̀ láì kí wọ́n sọ pé ẹni yẹn gan tó ipò wà ní oyún ẹni tán jí gbé yẹn obìnrin ló wà ní oyún ókè sí ẹ tún wá padà wá wípé kí wọ́n fún 150 million kẹ́ ẹ tó tú arábìnrin yẹn lẹ̀ oní Sunday Igboho wá sọ fún wọn pé arábìnrin yẹn £1 táwọn òfin tẹ́ fi túlẹ̀ òsì àfi tẹ́ a fẹ́ rí pípọ́n ojú òun ló kù ọ̀rọ̀ yìí pọ̀ máa padà play fọ́nà ẹ̀tẹ́yìn náà gbọ́ láti olóyè Sunday Igboho ṣùgbọ́n láàkọ́ mo kí olóyè Sunday Igboho dáadáa mo dùn lẹ́gbẹ̀ẹ́ ni pé ọmọ ọkọ lolóyè Sunday Igboho ọmọ ọkọ ni ẹni tó ń lọ sílùú ó ń lù tí lọ ń jà fún wọn ẹ wá lọ sílùú ẹ ètò wa mọ́dún mi jù lọ́rọ̀ táwọn ìyá máa sọ tẹ́lẹ̀ bí pé táwọn bíbí wà fẹ́ gba ransom àwọn Fúlàní tá a jọ ń gbé nílùú àwọn Fúlàní tá a jọ ń gbé nílùú òun ni wọ́n rán sí àwọn tó jíyàn wọn gbé àwọn Fúlàní yẹn lẹ́lọ́ gbówó fún àwọn oníwà gbówó lọ fún àwọn Fúlàní tó jọ dànù bọ̀ tá a ti fẹ́ sọ̀rọ̀ ẹ mọ̀ pé yẹn àwọn ilé tí àwọn òpònú ọmọ Yorùbá kan àwọn wìrì ọmọ Yorùbá kan wọn àmọ́ sọ pé yẹn ṣẹ̀dá àwọn Fúlàní lè wọ́n ti ń gbé láàrin wa ti pẹ́ àwọn èso ọ̀daràn wọn èso ọ̀daràn ṣùgbọ́n wọ́n lè gbowó lọ gbé fọ́daràn mo èso ọ̀daràn bọ̀ wọ́n lè bọ́daràn negotiate láì jọ tí wọ́n ti ń pa tán ti ń jíyàn gbé Fúlàní ẹgbẹ́ wọn mẹ́wàá lẹ́rí kan jí gbé àwọn Fúlàní tẹ́ni wọ́n èso ọ̀daràn tán máa jí àwọn gbé àwọn Fúlàní tẹ́ ń gbé pẹ̀lú wa tẹ́ni wọ́n èso ọ̀daràn wọ́n sàásì mọ́lú wọ́n lówó lọ́bí ṣẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n jí àwọn gbé wọ́n àti ṣe pé àwa ni wọ́n ń jí gbé wọ́n bá má àwọn Fúlàní àwọn èyí tẹ́lẹ̀ pẹ́ súnmọ́ wa wọ́n wá sàwọn intermediary pé kájú mọ́ negotiate èyí ló lè Sunday Igboho rò pọ̀ náà fi kán lù gangan inú mi sì dùn kábíyèsí ìlú iná wà ń bẹ̀ DPO wà lórí ìdúró bẹ́ẹ̀ ni nígbòho kábíyèsí ìlú Ìgbòho wà ń bẹ̀ nínú pálásì kábíyèsí náà ni DPO wà lórí ìdúró wọ́n dẹ̀ sọ fún DPO náà àwọn tó wá jẹ́ Fúlàní tẹ́ ẹ pẹ̀lẹ́ èèyàn gidi tí mo ṣàgbọ́dẹ gbà àwọn náà wà ń bẹ̀ níbi tọ́rọ̀ ń lọ yìí tẹ́ ẹ bá kọ̀ tẹ́lẹ̀ níye Yorùbá pa kódà tó bá yá àtàwùsá àti Fúlàní gbogbo ńlá padà lè àbúrò ewé làbúrò mọ́ sọ pé eléyìí gidi ni eléyìí ò gidi ẹ̀sìn pa wá dànù kò sí ẹni tó fẹ́ fọ̀bẹ tónù jẹ́sú tó bá ti wá di pé wọ́n ti wá jí wa gbé tán wọ́n máa bẹ̀rẹ̀ ransom ta ti wá dọ́dọ̀ wọn gbogbo àwọn Fúlàní wọ́n àwọn define pé kèsì àwọn Fúlàní gidi làwọn àwọn iṣẹ́ àwọn ọ̀daràn Haúsá náà àwọn náà dínà wọn àwọn ọmọ wọn rí o Fúlàní làwọn o Haúsá làwa o ṣùgbọ́n wọn èjì ẹ̀yìn yín gbé àwa ni wọ́n ń jí gbé níbi tọ́rọ̀ ń lọ yìí àtàwùsá àti Fúlàní kó mẹ́jẹ̀ pẹ́ méjì lẹ́lẹ́foríkò sáwà lè wá sílùú yín ṣe bí wàdà ká wá sí north kí Yorùbá kan wá north kí wọ́n fọwọ́ sí ọwọ́ ọmọ rẹ̀ sí ọmọ rẹ̀ gbé ẹwọ̀ yẹn olólùfẹ́ mi ẹjá gbọ́rọ̀ náà lẹ́nu olóyè Sunday Igboho gan kí n gbé wà débẹ̀ ẹjá jọ̀bọ̀ fẹ́ràn
Yorùbá ní sàlẹ̀ ẹgbẹ́ mi nígbà kankan awọlé tì mí àpapọ̀ ti bàbá mẹ́. Ẹni mo dín ẹgbẹ́ olùbàbá wa káyọ̀ la olùbàbá mi ọmọ ògbó oníjìnlẹ̀ níbí èmi nìkan mọ̀ ní sẹ́sọ́ndẹ̀ lọ́wọ́. Ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé wá fún yín tẹ̀jí gbé ẹ̀tún pa lórí ẹ̀gẹ́ ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkúlájà mi tó tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yìí rè ẹ pè ra ìjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ọba gbọ́ Yorùbá ẹ tún fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù ebi ni mo jẹ́ Sunday Igboho ebi ni mo jẹ́ Igboho èmi ò lè wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ń ṣe lónìí tí mo ń dá àwọn aráàlú kan ẹ ọmọ ẹni mo ṣe lù mí ọ̀sẹ̀ kan bíire ọ̀sẹ̀ tó lè gbé lójú ẹkùn láyé láyé àṣà o àwọn ìlú mi náà lè mú mi lọ́kùn ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yẹn wá bá yín já ẹ jí yẹn gbé toyúntoyún ẹni tó bá gbówó fún yín owó tẹ̀lé ẹ̀fẹ́ gbà ẹ pa ẹ tó wá pa olóyìn yẹn ẹ wá fẹ́ nìkan ẹ lẹ̀ ẹ lẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run àwọn ọmọ iná lẹ̀ sẹ́yìn ìtọ́kùn fún àwọn ọ̀tún sí ẹ tẹ́yìn kẹ́lẹ́ mọ̀ wọ́n kẹ́ sọ pápá àbúrò ẹ̀ kan kábíyèsí lẹ sọ lẹ́nu nígbà tẹ́ bá wọn sọ́tọ̀ ẹni yẹn ọmọ yẹn wọn lágídí pé níta sí ẹni mo tẹ́ àwọn yẹn wá gbé mi wọ́n pa àwọn yẹn tó kọjá yẹn sí ẹ wọ́n jà pẹ́tọ̀ alẹ́kọ̀ọ́ àbí ilé tó ti ní ẹ̀ tó ń gbóná tó ń gbé Fúlàní níbà tó bá ń gbé ọ̀rẹ́ ẹ̀kọ́ níbẹ̀ ẹ̀kọ́ níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọn ohun tí mo fẹ́ sọ fún yín ni pé èlé jẹ́ òfin òfin àti bẹ̀rẹ̀ àti fàyè yóò mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ ọ̀ àwọn ọmọ yín ẹ bá wọn fi lọ ẹ bá kájọ wọn pé mi tani ó pè ní dípò òun yẹn kọ́ kò sí bí ọlọ́run bàbá yẹn wọ́n kó lẹ́kẹ̀ẹ́ náà títí bàbá ló yẹ dáadáa ọlọ́pàá ló yẹ dáadáa ó kọ́ pé ìgbà wọn mo láì tẹ̀lé mo fẹ́ kọ́ sọ fáwọn tí ò bá gbé lè nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lóòótọ́ tó gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn wá tí àbá ní wọn láàrin wákàtí méjì tó wọn ká pẹ̀lú ra ẹgbẹ́ bá wọn tó bá gbé wọn lọ ẹ̀rọ ọ̀tún náà wákàtí méjì mọ̀ ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ẹ̀mọ́ bí sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín lẹ́wọ̀n pé ìjọ tí wọ́n ti ń ṣe ìwà Ìgbòho mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò ti sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ lẹ́bi wákàtí méjì ẹ̀pà àwọn ọmọ yìí yẹn tó bá lórí láyà àwọn ọmọ yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ló wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ mi yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ló wà mí èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní wípé àwọn ọmọ yẹn lọ sẹ́yìn sẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn lọ sí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn lọ gbé gbára yẹn lọ sí nígbà tá a kọ́kọ́ káàkiri náà yẹn kó gbé ara túbọ̀ lówó lé ní gbára yẹn bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé kó bẹ́ẹ̀ lọ wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí àfin bàálẹ̀ kọ́mpà ìgbẹ́ ló wà báyìí ẹ pé wọ́n bẹ̀ kọ́mpà ẹ pé ọba bọ́ọ̀lì yẹn bàálẹ̀ ẹ pé orí yẹn ẹ sọ̀rọ̀ lọ́wọ́ ibi tó ti wà kùsànù kìsàbà bàbá wa yẹn mo ń bọ̀ mẹ́ mo búra ló kà fún mi mo ń bọ̀ mẹ́ anytime from now àwọn wọnú forest yẹn torí bàbá tí náà wọ́n ní bá gbé pẹ̀lú àlàáfíà yẹn wọ́n ní máa bá ń yàgà á bá ń yàgà ṣùgbọ́n náà akọ́kọ́jọ́ sọ̀rọ̀ wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lè jẹ́ nínú ìlú wa àlejò wa lè jẹ́ 100% ó kọ̀ lẹ́ni jẹ́ sí bàbá tọmọkọ́mọ́ lára àlejò wa lè jẹ́ lùgbò omi báyìí díbì ọmọdé fẹ́ wà fẹ́ kíáfù díbì ìlú bàbá díbì ọ̀lẹ́ bàbá wáyé o ọmọ kọ́mọ̀ sọ ní o ẹ wà fẹ́ kíáfù táwọn fúlàdì wọn fi lówó ẹ wà fẹ́ kíáfù pẹ̀lú wọn tí fúlàdì wọn fi lówó wọn tó ń ṣe tẹ́ ń tó pọ̀ tó wọn owó ẹ̀jẹ̀ lẹ́gbàá o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sí mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́rẹ́ nílọ mo jábìrì gan mo fàáyé búra mo fi ẹ̀mí mi búra tí ẹ̀ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọ́n bá gbé wa ojú wa sí mo ń sin sẹ́lẹ̀ máa pọ̀sẹ̀ tí wọ́n sáré lọ mo fún 2 hours táwọn ẹlọ gbé àwọn ẹwà tí wọ́n bá gbé wọn lẹ̀ àlọ́ ta fẹ́sàn ẹgbà gbé owó yẹn àdìsáwò kàkà ẹ̀yẹ lọ dá owó yẹn jọ láàrin ẹgbẹ́ lọ́wọ́ yẹn fún wa ẹ̀yẹ kẹ́ lọ dá owó yẹn owó tó máa fẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ iná dẹ̀ máa sọ̀rọ̀ àdìpọ̀ tí wọ́n lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin kẹ́ lọ wá owó yẹn pé gbogbo Fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹ̀tọ́ gbé tó bá pa wọn problem ni ọ̀rùn bẹ́ẹ̀ lọ sẹ́fẹ̀lì
ó máa bá dáhùn náà ẹ ṣe ní sáà ní ọba 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 ìlú wa ń bí ọmọ bí ìlú mi lọ ọtí kí wọn tó fi wọn dé ẹni bá káwé sọ bàbá wa rè é bá wọn sọ ẹ wà sẹbi fún yín ọtí tí wọn gbé wọn dé tí wọn bá wọn kò ní pé wọn ti gbé wọn dé ní màá tọrọ káwé sẹbi wọn dá mi. Bọ́lá fẹ́ mi lórí ọ̀fẹ́ ẹ̀mí kan jẹ́ Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ tó Sunday mi ní gbogbo ìmọ̀ fẹ́ mi sí Sunday mi kọ́ ìdúwà ló jẹ́ bẹ́ẹ̀ tí ó ti èsì wọ́n fẹ́ kẹ́ jíga síra lọ́kàn kárí wà vigilant àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kẹ́nẹ́ bẹ́ẹ̀ tán fún wọn ní support ẹni tí ń bá gbámú tó bá jẹ́ ọmọ wa ń bí wọ́n support Fúlàní àti makina fẹ́ àpàní òṣìṣẹ́ ìdájọ́ rẹ̀ ní kápá anybody tó bá jẹ́ ọmọ Igboho tó bá support Fúlàní tó jọ díyẹ̀ gbé èyí náà wọ́n díyẹ̀ gbé tó ń soyún ẹni tó bá gbé owó lọ tó ní gbogbo wa wọ́n fọ́ apá olóyè nílùú wa ń bí nílùú Igboho kò gbọdọ̀ ṣẹlẹ̀ àwọn tó jí gbé yìí tó àṣọ fún ọkọ̀ gbé wọn wá tí wọ́n bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ láyé ó ti jẹ́ ní àṣọ ṣé ẹ ti gbọ́ báyẹn ṣé ẹ rí fọ́nrán náà mo mọ̀ pé gbọ́ la gbádùn fọ́nrán náà ṣé agbọn tó lé ohun tó lè ṣẹlẹ̀ gbòpá àwa sọ́ńtà wípé kò sí àlejò tó wọlé tó náwó sí sàárì àfọ́jú àlejò tó wọlé tó wọlé ní sàárì àfọ́jú ó ti lọ́wọ́ kan lé nínú ni gbogbo ọmọ Ìgbòho táwọn bá gbọ́ pé ó ń gbàbọ̀dè fúnra Yorùbá àmú àríkọdùn àfáwọn ọlọ́pàá kọ́ pípa ni àwọn èèyàn gbogbo wọn gbé àwọn pa wá tá a bá mú wọn àwọn àmọ́ àríkọdùn fọlọ́pàá ẹ̀yà ọlọ́pàá ẹ̀kú wọn lọ tẹ́ ẹ̀kọ́ dídọ̀ ọlọ́pàá àwọn èèyàn rọ̀ bílì wọn ẹni ọmọ ìgboro táwọn bá rí pípa ni ó kàn mọ́ yà mí fún lọ́wọ́ yà lẹ́nu fọ́pọ̀lọpọ̀ tá a bá sọ pé Sunday Igboho tá a ń sọ̀rọ̀ Sunday Igboho ṣé ẹ ṣáà ní tí Sunday Igboho dẹ̀wò mẹ́yẹn àwọn ọmọ ẹ̀kẹ́ ẹnu ni kò vóòdì ó kàn ń jánu ni ṣáà ní pé wájú àwọn Fúlàní ní palace náà ló ti ń sọ ẹ tá ẹ bá fi 2 hours ló fún wọn 2 hours ẹ mọ̀ ní ẹnu ni èèyàn dó síwájú àwọn Fúlàní agbódegbà ó sọ wọn kó fún wọn 2 hours àwọn Fúlàní ẹgbẹ́ mọ̀ wọ́n mọ̀ wọn ò dánwò jẹ́ fọ́ para rẹ̀ lójú ṣùgbọ́n ẹ̀yin ọlọ́tẹ̀ ẹ̀yin ránun ẹ̀yin aláyé eru ẹ̀kẹ́ wà sórí níjẹ́ wọ́n lọ ka mọ́lé ó sì fún fẹ́ǹsì kò lóògùn ọ̀fẹ́ kankan kò lè ṣe kiri kan kò sí lọ́bẹ̀ kò lè dọ́fẹ́ lọ́kọ́lọ́ káwọn ọmọ wa ó sàmọ́ sọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ bàjẹ́ kò ní kankan èèyàn mélòó ló lè bóòdì àti lọ sí Sunday Igboho sí yẹn nínú gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá àbí sí àwọn alágbára ilẹ̀ Yorùbá yòókù sí wọn jíyàn gbèlú tiwọn ni mélòó ló gbérùgbé sí àkẹ́tí Sunday Igboho gbé yìí àwọn alágbára ilẹ̀ Yorùbá yòókù mélòó ló gbérùgbé sí àkẹ́tí Sunday Igboho gbé yìí tó lọ bọ́ba tó ti pè wọ́n pé ẹ̀yà mo fẹ́ ráwọn Fúlàní àwọn Fúlàní tẹ́ pè léyàn gidi mo fẹ́ rí wọn ó sì sọ fún wọn bẹ́ẹ̀ mo rí kan náà rí títà ìjọ kan èmi ni Sunday Igboho èmi àti Sunday Igboho jọ wà ní ó dà pé orí Sunday Igboho gbọ́ ọ̀rọ̀ àbí olópe rẹ̀ èmi àti Igboho ẹlẹ́rìí náà tí ó wà sí mídíà àwa lóògùn mélòó lóògùn Igboho ìwọ lè wá fèrè wá gbogbo lóògùn ó lè fi dàn kankan wò so ẹni tó bá jáde tó tún wá ń gbìyànjú ó láti máa fi lẹ́fẹ̀ẹ́nu sátá pé ó lẹ́nu àwọn díẹ̀ sẹ́sí lọ́lé rẹ̀ bó ti ẹ̀ ń gbọ́ kan fídíò yẹn máa ṣe lọ́tọ̀ ni tí dìbò kan náà dìbò lùkì kan náà sọ pé kò sóògùn bá èbò bàtọ̀ ń tẹ fídíò yẹn
so ẹ̀yìn tó ń ṣe ní ṣègbìyànjú báyìí tẹ́ pé bí Sunday Igboho ṣe ṣègbìyànjú tó lákin yìí níwọ náà ṣègbìyànjú ni everybody ṣègbìyànjú là á ṣe bí ọkùnrin bó ṣe lágbára yẹn ní gbogbo náà lásàkó tí gbogbo àsàkó mọ́sálásí lókàlùkù ló ń di ìkan mọ́ra lókàlùkù ń ṣègbìyànjú ni ṣé wọn lè wọlé Sunday Igboho kún láwọn gbé Sunday Igboho ni but ẹ̀yin tí ó ṣègbìyànjú yóò tún wá mọ́ ẹni tó ń ṣègbìyànjú yóò tún mọ́ wọdún sílá ẹni tí ò ní gbìyànjú kankan ó di wọn TikTok èmi ò ní wà òun gan òun lágbára wọ́n ti kan sọ̀rọ̀ ẹ ṣe àmẹ́yẹ èyàn bíi 1000 tó lágbára Sunday Igboho lọ ẹ jáde mo lágbára jùlọ o ò lè jáde o ò níní tí agbára ti ẹ̀kọ́ yàrá ló ti ní lóní o lágbára o tún bold mo wo fọ́tò kan níjẹta wọ́n list àwọn ọba yẹn wọ́n lọ bí àwọn ọba tí wọ́n ti jí gbé tán ti pa wọ́n lọ bí 9 tí gbogbo òlú bí tán ti lọ já àwọn ọba gbé tán ti pa wọ́n yẹn lọ́ba aládé ni o ṣé kára pé wọn ò lákínkanjú wọn kan nílùú tó lè jáde ni bọ́ wọn ò lè jáde ni tí wọ́n ti wá lẹ́nìkan tó jáde lu kan ẹ̀sùn wa mọ̀ sọ̀rọ̀ nígbà tí Sunday Igboho lọ sí gángan ṣé sẹ́dùn wa bẹ̀rẹ̀ ní gángan ni nígbà tí èyí Akéwùgbà Gold tí wọ́n já àwọn ọmọ ẹgbẹ́ tí Sunday Igboho tó jáde lóru tọ́ lọ ká àwọn ọmọ ẹ wá èyàn ní confidence tó bá yẹn ó ń jáde anytime wọ́n kó àwa ṣe media ẹnu ní lásán ló ní kò ní kankan ètí tílé abẹ́ tí wọ́n náà ní ìwọ náà jáde ó lè Sunday Igboho láṣẹ lọ́wọ́ Olódùmarè ogun tá a bẹ̀rẹ̀ yìí Àjàyí lájà àní kọ́nà bí èéfín láṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ̀mí yóò gún o tó mo fẹ́ràn kéèké ò lákínkanjú gbogbo ogun tá a bẹ̀rẹ̀ yìí Àjàyí lájà ilẹ̀ Yorùbá Fúlàní ò lè rí wa gbéṣe wọn ò lè rí wa gbéṣe àwọn ò fẹ́ kú tiwa ìwọ tí wọn náà bá mọ̀ pé wọn náà ní nǹkan kan tí wọn náà ẹ̀yin tẹ́ ń bú Sunday Igboho pé ẹ̀dùn lóní ìwọ náà kó tilé abẹ jáde wà lọ gba àwọn ọmọ tó wà ní àwọn ọmọ tó kó lóògùn mọ̀sọ̀ kó mú àwọn jánu pé Sunday Igboho ó kàn ń jánu ni ṣẹ́fẹ́ rí ibòrè kan tó jáde tó yẹ pé kí Sunday Igboho kó dọ̀fẹ́ débẹ̀ kó lọ kó wọn ìkan náà ní kí àwọn ẹmẹ́rẹ́ wọn kán dọ̀fẹ́ débẹ̀ kó lọ kó wọn ọ̀tọ̀ lè ṣe rántí olóyè Sunday Igboho mo kí yín lọ́wọ́ gbogbo kí mo gìyè àti gbogbo ẹ̀yin ọmọ ogun ìlú Ẹkùn mo lù lọ́gọ̀ ẹnu pé ẹ kú iṣẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ káàró ní ìjẹun ní bàjẹ́ ilé àbáwá ní ọkọ̀ ìbàjẹ́ láṣẹ Olódùmarè láṣẹ lọ́wọ́ fa mo kí ọ ẹ̀ làbọ̀rọ̀ ẹ̀ làbọ̀yẹ̀ bọ̀ ṣiṣẹ́.